Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo àgbáyé. Tóbi Fásùgbà lórúkọ mi. Ẹ kú déédé àsìkò yìí. Ọ̀rọ̀ kan tó ń jáde látẹnu Muslim Council for Nigeria, Sharia. for Sharia rather, okay, látẹnu Muslim Council for Sharia, tí wọ́n ní wọn ò gbọ́dọ̀ fi Kristẹni ṣe ọ̀gá àjọ INEC. Eléyìí ló sì gbòde kan lásìkò yìí. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Mo ní àlejò pẹ̀lú mi. Lámèyítọ́ Àwùjọ ni wọ́n jẹ́, amòfin tún ni wọ́n tún jẹ́, olóyè ni wọ́n, ọmọọba ni wọ́n, ọmọọba amòfin Yomi Ṣólánkẹ́. Mo kí yín sà. Mo kí ẹ̀yin èèyàn wa, a kú ojúmọ́, Ọlọ́run á gbàdúrà wa, ojú òní tiwa. Àmín. Tó ẹ ṣeun. Ọ̀rọ̀ tó jáde yìí látẹnu ìgbìmọ̀ àbí ẹgbẹ́ yìí, kí ni tẹ́ ẹ rí sí? Ṣé ohun tó burú ni? Ó ṣe ní láàánú pé à ń rí irú ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu àwọn Supreme Council for Sharia ní Nàìjíríà tó ń tẹ̀tún sọ pé ẹnìkan ò lè ṣe, ẹnìkan ò lè ṣe. Èmi kọ́ fẹ́ wò ó pé ṣé ọ̀rọ̀ ẹ̀sìn gangan ṣé yẹn ní ìṣòro Nàìjíríà? Ọ̀rọ̀ ètò ìdìbò gangan, bí ètò ìdìbò ṣe máa kásẹ̀ járí, ohun gangan ní ìṣòro àkọ́kọ́ ta ní. Ìyẹn dẹ̀ ni wọ́n mójútó, làwọn ìjọba mójútó ń sìn. Ṣùgbọ́n káwọn kan máa sọ pé nítorí pé ẹ̀sìn kan kò ṣẹ̀sìn kan kò ṣẹ̀sìn. Láti ọjọ́ tí wọ́n ti gbé ẹ̀sìn dání, tí wọ́n gbé ẹ̀sìn ga, wọ́n gbé ẹ̀sìn sókè ní òkè ọya, ọjọ́ òun náà ti lálàáfíà. Àlàáfíà mélòó náà ní òkè ọya títí dòní? Táwọn èèyàn míì tiẹ̀ ọ̀sá sábẹ́ ẹ̀sìn tó ń lò láti fi dàlúrú, láti fi ba nǹkan jẹ́, láti fi pa àwọn èèyàn, láti fi mú ọrọ̀ ajé lọ sẹ́yìn. So wípé àwọn lónìí ń sọ pé èmi lọ́dọ̀ tèmi o, mi rí gbọ́dọ̀ pé wọn ò mọ ohun tí ó kàn, wọn ò dẹ̀ mọ ohun tó yẹ láti ṣe. Àwọn èèyàn wọn tí wọ́n ń bá wọn ṣẹ̀sìn, pàápàá jùlọ lókè tó ń lo òfin Sharia lórí wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nínú báálà báàkú nítorí àdó olóró èyí tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn táwọn láwọn ń kọ́, àwọn láwọn ẹ̀sìn náà làwọn ń ṣe, tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn. Wọn ò bá wọn yẹn wí, wọn ò wo bí wọ́n ṣe máa bójútó àwọn èèyàn wọn lókè ọya, wọn ò wo bí ìgbáyégbádùn wọn ṣe máa wà, wọn ò wo bí àlàáfíà wọn ṣe máa wà, wọn ò wo bí àwọn ọmọ wọn ṣe máa kàwé. Ṣùgbọ́n òṣèlú ṣá, òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn gbójúlé. Fún àpẹẹrẹ dẹ̀ rí, mo wá fẹ́ rán wọn létí ní 2023 alága INEC Àtàírù Jẹ̀gá mùsùlùmí ni. Ní 2015 àti 2019 tàlúndò àmbẹ̀ mùsùlùmí náà ní gbogbo ẹ̀. So àwọn kìrìsìtẹ́nì dẹ̀ rí, wọn ò pariwo, wọn ò sọ̀rọ̀. Débi pé ní 2023 ààrẹ mùsùlùmí ni, igbákejì ààrẹ mùsùlùmí ni, bó tilẹ̀ pé ó lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ṣófin Nàìjíríà sọ pé òfin Nàìjíríà sọ pé Nàìjíríà ò kì í ṣe ẹlẹ́sìn kan. Ṣùgbọ́n kò sínú òfin pé àti ààrẹ àti igbákejì pé wọ́n gbọ́dọ̀ jẹ́lẹ́sìn kan náà. Wọn ò gbọ́dọ̀ jẹ́lẹ́sìn kan náà, kò sínú òfin. Ṣùgbọ́n tá a bá wò pé ọ̀rọ̀ pé federating unit là ń lò, federal character ní Nàìjíríà, pé tí eléyìí bá ti mú nǹkan báyìí, ìkejì gbọ́dọ̀ fi síbòmíì ní òfin yẹn ń sọ nínú Federal Character Commission. Ipò tó tí nǹkan bá ti lọ sọ́dọ̀ Táyé o, ìkejì tó bá tún kàn ó gbọ́dọ̀ lọ sọ́dọ̀ Kẹ́hìndé. So wípé ààrẹ jẹ́ mùsùlùmí, igbákejì ààrẹ náà tún jẹ́ mùsùlùmí, kì í ṣe ohun tí ó bá ìlànà òfin, ìlànà pínre láàre tá à ń lò Nàìjíríà kò bá mu. Ṣùgbọ́n nítorí pé òṣèlú náà ni, ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì dẹ̀ wọ́n tún wò pé lásìkò yẹn, nígbà tí ìbò yẹn dé, wọ́n pé kí ló wà ń bẹ̀, pé tí ẹni tó bá ti lè fún wa ní ìjọba rere tá à ń fẹ́, kí ló dé? Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, pẹ̀lú pé wọ́n jẹ́ mùsùlùmí ààrẹ àti mùsùlùmí gbákejì ààrẹ, ẹ wo wàhálà táyìn tọ́yìn ń fà lókè ọ̀yà dèní, tọ́yìn ń rò pé àwọn ò sí ìjọba.
ìyẹn túmọ̀ sí pé nǹkan kan wà tó ń ṣe wọ́n tí wọn ò tí ì mọ̀ ohun tó ń ṣe wọ́n gangan. ìyẹn àwọn ará. àwọn tó ń dá àwọn Supreme Council for Sharia yìí nǹkan tó ń ṣe wọ́n gangan wọn ò tí ì mọ̀ wọn ò tí ì yẹ ara wọn wò kán mọ ohun tó ń fẹ́ nǹkan tó ń fẹ́ kán hàn mọ nǹkan tó ń fẹ́ táwọn mọ ohun tó ń fẹ́ ni ní lọ́wọ́lọ́wọ́ yìí a ti lò ọdún mẹ́ta ti fẹ́ pé ń sìn lórí pé mùsùlùmí ni ààrẹ mùsùlùmí ni gbákejì a ti ń lò yẹn lọ wọn ò tí ì rójútu ara wọn náà ṣùgbọ́n túmọ̀ sí pé ẹni tí wọ́n ní kán yọ yìí kò tiẹ̀ tí ì wá dìbò kankan kò tí ì ṣe àkóso ìbò kankan lórí ibi nípínlẹ̀ ìtòyìn máa ṣe lọ́dún yìí lórí àwọn ìpínlẹ̀ kan ní Nàìjíríà kán tẹ̀ yẹ kó ṣe bóyá ó máa gbàbọ̀dé ní o àbí kò ní gbàbọ̀dé ní o ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn èèyàn ti ń sọ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Nàìjíríà pé ṣe náà fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè mùsùlùmí ìgbẹ́ ẹlẹ́sìn kan ó dà pé ìyẹn gangan ló wà lọ́kàn wọn ìyẹn làwọn ń rò lọ́kàn tí ó dẹ̀ lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ o torí pé Nàìjíríà Ọlọ́run ló ní kì í ṣe ènìyàn kan so èyí tó wà lọ́kàn wọn táwọn bá lè káti ẹ̀wù wàpà ẹ wo Zamfara ló bẹ̀rẹ̀ ọ̀pọ̀rọ̀ Sharia ní Nàìjíríà tó bẹ̀rẹ̀ òfin ẹni nílò lọ́kùndúndùn àṣeyọrí mélòó ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara àlùyọ mélòó náà ti ní nípínlẹ̀ Zamfara bí ó ṣe pé jàǹdùkú àwọn ọ̀rọ̀ ayé tó wà mẹ́rin wọ́n fẹ́ bẹ̀ sí pa àwọn èèyàn wọ́n ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀sìn pé òun la gbé sókè o ta fẹ́ fi ń fọ̀lú mọ́ o ṣé ẹ̀sìn yẹn àbí òfin yẹn ṣó ń fọ̀lú mọ́ lóòótọ́ kò fọ̀lú mọ́ náà sókè lára ń sọ pé kan yọ àmúpìtàn fún ọmọ tó ń fẹ́ lọ́dọ̀ tèmi o gẹ́gẹ́ bí òfin Nàìjíríà o kò lè ṣeé ṣe kì í ṣe ohun tó tọ̀nà. ṣé ẹ máa wò pé bóyá n táwọn yẹn ṣe ń sọ tó ń sọ ni pé bóyá wọ́n wò pé ẹni tó fi jẹ olórí àjọ tó máa rí ṣètò ìdìbò yẹn pé bóyá kò súnmọ́ lọ́n tó làwọn ṣe ń wò pé kó jẹ́ látọ̀dọ̀ tiwọn. tó máa ń sọ̀rọ̀ pé súnmọ́ lọ́hùn tó ṣá àwọn jẹ́ akọ̀wé Ọlọ́run ni wọ́n fẹ́ fi mọ̀ bóyá ẹnìkan súnmọ́ lọ́hùn tó àbẹ́nìkan ò súnmọ́ lọ́hùn tó nínú àwọn ọmọ táwọn ń kọ́ àwọn ọmọ táwọn láwọn ń kọ́ lẹ́sìn nínú wọn ló máa pa èèyàn ló máa dúnbú èèyàn ló ń dúnbú èèyàn inú wọn tún dúnbú àfáà inú wọn ń dúnbú ìmáàmù látàrí pé wọ́n láwọn yẹn ò gbẹ̀sìn tó àwọn báwo lẹ ṣe mọ ẹni tó gbẹ̀sìn tẹ́nìkan wọ́n dúnbú àfáà wọ́n dúnbú ìmáàmù nínú àwọn ọmọ táwọn ń kọ́ o tọ́ndẹ̀ tí máa pe Ọlọ́run wọ́n máa pe orúkọ Ọlọ́run wọ́n fi tiẹ̀ ìwà ìbàjẹ́ ìwà ọ̀daràn tí wọ́n ń ṣe wọ́n fi tì lẹ́yìn nígbà nìkan ò gbẹ̀sìn yẹn ohun kankan tó tún ń dìmú ni pé wọ́n sọ pé nígbà tí ó ń sọ̀rọ̀ gbé àwọn kìrìsìtẹ́nì wípé wọ́n ń pa kìrìsìtẹ́nì nípakúpa ṣé rọ́wá ni ṣé wọ́n ń pa kìrìsìtẹ́nì nípakúpa ni lókè ọ̀yà lóòótọ́ wọ́n ń pa mùsùlùmí àfi tá a fẹ́ parọ́ fúnra wa bẹ́ẹ̀ ń pa mùsùlùmí náà ń pa ṣùgbọ́n kìrìsìtẹ́nì ló pọ̀ jù nínú àwọn tí wọ́n pa lókè ọ̀yà kìrìsìtẹ́nì ló pọ̀ jù ibi tó dẹ̀ fi ń bọ́ sí ibi tó fi wá dípò wá tí wọ́n ń dọ̀rọ̀ mùsùlùmí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn ń kọ́ tí wọ́n kọ́ ní ìwà jàǹdùkú àwọn lọ́n ló wá lọ sí mọ́ṣáláṣí náà rí i pé àwọn mùsùlùmí kan ò tún ṣe dáadáa tó àwọn mùsùlùmí kan ò gbẹ̀sìn tó wà àwọn ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ló ní kì í ṣe èèyàn ẹnìkan ò lè wá máa jùlọ pé òun ni akọ̀wé Ọlọ́run òun lòún mọ̀ bí ẹnìkan gbẹ̀sìn àbẹ́nìkan ò gbẹ̀sìn àbẹ́nìkan ṣe amúpìtàn ṣe ló rí nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ sọ bó ṣe rí pé lóòótọ́ Christian genocide ó wà Nàìjíríà torí pé nígbà tí pípa àyàn tó bá ti pa ní ẹ̀gbẹ́ Táyé ká sọ pé Táyé Kẹ́hìndé ni tó bá pa èèyàn 100 lọ́dọ̀ Táyé tó bá pa èèyàn 20 lọ́dọ̀ Kẹ́hìndé tó tún pa èèyàn 200 lọ́dọ̀ Táyé wọ́n wá pa èèyàn 40 lọ́dọ̀ Kẹ́hìndé ìyàtọ̀ wà ń bẹ̀ ẹ mọ̀ pé ìkan ọmọ kọjú sí kan jù kan lọ ni so ẹ lè fi wé so irú ìyẹn dẹ̀ rí nígbà tẹ́ni bá dẹ̀ sọ pé òótọ́ ni o kí yẹn ṣẹlẹ̀ wá sọ pé torí ó ń gbèsè wọn ò mọ ohun tó ń ṣe irú nǹkan ìyẹn rẹ̀ lọ́kọ́ ló fẹ́ yanjú ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ìwà tó náà fẹ́ wù yìí òun kọ́ ló fẹ́ yanjú ọ̀rọ̀ ètò ààbò lórí Nàìjíríà bí kò ṣe pé ó tún máa dákún wàhálà tó wà nílẹ̀ ni
so àwọn ni kí wọ́n yẹra wọn wò kán mọ ohun tí wọ́n ń fẹ́ kán dẹ̀ bẹ Ọlọ́run kán dẹ̀ tún bẹ̀rù Ọlọ́run pẹ̀lú nǹkan tó ń ṣe. ó dà àwọn kan sọ wípé òfin Sharia wípé apá ibi kan ló mọ ní Nàìjíríà pé kò dé gbogbo ibi, ṣùgbọ́n ká má gbé pé wọ́n fẹ́ máa gbé ti wọn ga lórí tàwọn ẹlòmíì. Ṣé ẹ rò pé ọ̀rọ̀ yẹn farahàn bẹ́ẹ̀ ṣá? bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ fi ipá mú ẹnikẹ́ni ṣe. nínú ilé kan náà ọmọ bàbá àti ìyá kan náà wọ́n lè jọ máa ṣẹ̀sìn lọ́tọ̀ pàápàá jùlọ bá a ṣe ń ṣe nílẹ̀ káàròjíire ń bí. ẹ máa rí Táyé Kẹ́hìndé, Táyé á ní kìrìsìtẹ́nì lòun, ìkejì á ní mùsùlùmí lòun fẹ́ ṣe, kó tó dẹ̀ ní síjà. nígbà tí ilé bá fẹ́ tó bá ń ṣe ọdún iléyá, Táyé ẹ máa bá ń bẹ̀ á bá ṣe ọdún iléyá. nígbà tí Kẹ́hìndé bá ń ṣe ọdún kérésìmesì, ẹ bá Táyé ẹ bá kejì ẹ ń bẹ̀, wọ́n á jọ máa bára wọn ṣe. Ìdòwú bá ń ṣe Ìdòwú tó ń ṣe títí Ifá, ìyẹn wọ́n tún wọ́n pé àbúrò wa ni wọ́n á tẹ̀lé lọ síbẹ̀ wọ́n á bá ṣe. torí pé kí ni ọkàn ní ẹ̀sìn, ọkàn ló wà, kì í ṣe ẹ̀mọye tó múra wọ́n máa múra wọn ṣe bí èèyàn jẹ́jẹ́. wọ́n ní èèyàn Ọlọ́run ni mí, ìwà tó bá hù jáde wọn pé eléyìí ò ń ṣe èèyàn Ọlọ́run. ọ̀rọ̀ yìí pé àwọn fẹ́ sọ pé òfin àwọn lóòótọ́ òfin yẹn wà Nàìjíríà pé lọ́dọ̀ wọn lọ́hùn lókè ọ̀yà Sharia law náà ń lò, àwa ń lo penal code níbí báyìí. ṣùgbọ́n irú ìyẹn ògo ò gbọ́dọ̀ yẹ kó sì bó nítorí pé àwọn ológun tó gbàjọba, àwọn ológun ló bà ìlú yìí jẹ́, ló fi di pé wọ́n fún wọn láǹfààní bóyá a ti sọ pé ó gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀. nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà òfin kan náà ni nǹkan tó wà mí, ṣùgbọ́n gbà tó yá làwọn bẹ̀rẹ̀ sí, àwọn ológun bẹ̀rẹ̀ sí gbé àwọn nǹkan tí ò ní ìtumọ̀ wá náà ń fún wọn láyè láti sọ pé Sharia law, ẹ̀yin ṣe Sharia law, ẹ̀ ṣe Sharia law. tẹ bá dé láàrin wọn ẹ máa rí òfin wọn náà. èèyàn mélòó nínú àwọn gómìnà wọn tó ní bẹ̀ ni wọ́n ti fi òfin yẹn mú. inú àwọn sínétọ̀ wọn tó wà níbẹ̀ èèyàn mélòó ló ń fi òfin yẹn mú. ṣùgbọ́n àwọn kò là kò ṣàgbé, kò là ó tún ṣàgbé, ìṣàkóso kò ṣàgbé, àwọn kò là ó tún ṣàgbé, àwọn lòfin yẹn mú. àwọn jẹ́ pé ẹ wà máa rọ́pọ̀lọpọ̀ wọn máa ní wọ́n gé apá ẹnìkan nítorí pé bóyá ó lọ jí iṣu lóko. wọ́n dẹ̀ ní àwọn gómìnà tó ń jí owó rọ̀gùrọ̀gù, wọn ò rí nǹkan ṣe sí wọn torí pé àwọn èèyàn ò ní lo Sharia law láti lọ sílé ẹjọ́, regular court wọ́n máa gbà lọ. ẹ ní sọ pé láíláí o àdúgbò wa lélẹ́yìí o ẹ̀yin kan tó wà lórí wọn ò ṣe bẹ́ẹ̀ fún wọn, wọn ò fagídí máwọn yẹn. inú wọn náà dẹ̀ rèé nínú àwọn tó tún jí owó yìí náà tún ń dá owó sọ́dọ̀ tiwọn o, wọ́n ń gba owó lọ́wọ́ wọn o. lẹ́yìn wá àwọn kìíní yìí nǹkan tí ò nítumọ̀ ni. ọ̀rọ̀ ẹ̀sìn kó ní kálukú ṣe ẹ̀sìn tó bá ṣe wù ú, kẹ́sìn tí ẹ má pa tẹlòmíì lára, ìyẹn ló ṣe pàtàkì. ṣùgbọ́n nísìnyí ẹ̀yin náà fi ẹ̀sìn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò kì í ṣe ààrẹ mùsùlùmí. bẹ́ẹ̀ ni ìjọ tó ti di ààrẹ ló ti di ààrẹ Nàìjíríà, àti ààrẹ kìrìsìtẹ́nì o, àtàrẹ mùsùlùmí o, àtàrẹ oníṣẹ̀ǹbáyé àbí whatever kan náà ń pera wọn, àwọn olórìṣà, ààrẹ gbogbo wa ló dì. so ó lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe ààrẹ mùsùlùmí. so but gbọ́ àwọn máa ń fẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ máa jà ní tiwa, ó gbọ́dọ̀ máa yàn ó nítumọ̀. ẹni tó bá jẹ́ olórí tó bá ti dé olórí ìlú tí ò kì í ṣe lórí ẹ̀sìn, ẹ gbàgbé ẹ̀, ààrẹ gbogbo wa ìyẹn làárẹ̀ náà dẹ̀ ń ṣe dáadáa sí. kò gbè lẹ́yìn ẹnikẹ́ni, táàrẹ bá gbè lẹ́yìn ẹnikẹ́ni èmi á sọ nígbà ààrẹ wa ò Bọ́lá Ahmed Tinubu kò gbè lẹ́yìn ẹ̀sìn, ṣe ló ń ṣe pé oníkálukú ààbò lórí àti ẹni tó ń pààyàn àti ẹni tó ń ṣe, even ẹni tó ń pààyàn gan wọ́n tún fún ọ láǹfààní láti lọ máa jẹ́jọ́, láti máa sọ̀rọ̀ ẹnu wọn pé kí ló dé o, nǹkan wà ló fi ṣe kó tó di pé ilé ẹjọ́ máa dájọ́ fún wọn. ṣùgbọ́n káwọn kan máa sọ pé àwọn ò fẹ́, tó máa gbé èèyàn náà ń fẹ́ kó jókòó sínú ilé kéwú wọn tàbí kó jókòó sí mọ́ṣáláṣí wọn, kó máa pàṣẹ pé lágbájá kírísítẹ́nì kan kò lè ṣe alákòóso, ibẹ̀ nìkan làṣẹ wọn wà. inú yàrá wọn náà àṣẹ wọn wà nígbà nínú ilé wọn pé kírísítẹ́nì o kò lè bá mi máa gbé inú ilé o, inú ilé ẹ̀ nìyẹn. ṣùgbọ́n ní Nàìjíríà ládùúgbò wọn ò lè bá wọn sọ pé ládùúgbò kan má gbé bẹ́ẹ̀ nítorí pé Nàìjíríà ti gbogbo èèyàn. mo fẹ́ béèrè nǹkan kan, kálẹ̀ aréèyàn kan lápọ̀ ọ̀dọ̀ wa ń bí ó gbéra ó di ṣé Zamfara àbí kí náà orúkọ ẹ̀ ń bẹ̀ yẹn, níbi tí wọ́n wà wọ́n lọ sí àwọn ìpínlẹ̀ yẹn, wọ́n wá ń gbé ní agbègbè wọn níbẹ̀ ṣófin yẹn ṣó mú wọn.
lóòtítọ́ àtòdodo nítorí pé èèyàn ń gbé ládùúgbò ń bẹ̀ òfin yẹn lè mú ṣùgbọ́n ó ní ẹ̀tọ́ láti sọ pé mi ò lo òfin yẹn bóyá wọ́n sọ pé o ti dẹ́ṣẹ̀ kan o àbò ti ṣẹ̀ sí nǹkan báyìí o ó lẹ́tọ̀ọ́ láti sọ pé mi ò lọ sí sharia court ilé ẹjọ́ báyìí ni mo fẹ́ kẹgbẹ́ mi. táwọn tó bá wá jọ ní nǹkan pọ̀ ẹ bá wá ní àìrọ̀ wọn ò lè fi ilé táwọn ń lórí. wọn ò gbọ́dọ̀ fi tipátipá mu ní nàìjíríà constitution nàìjíríà ó fi àyè sílẹ̀ fún liberality ètò ilé ẹjọ́ tó bá wù ẹ́ ló lè lọ wọn ò lè sọ pé nítorí pé kí ni ṣe mùsùlùmí ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn wọn gan sì sọ pé mi ì lọ sí sharia court ó tún lẹ́tọ̀ọ́ ẹ̀ so ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn wọn lè máa sọ pé even ìyẹn gan lẹ́tọ̀ọ́ àti sọ pé tipátipá o ẹ gbọ́dọ̀ mú lọ sharia court ṣùgbọ́n nítorí pé àwọn tó jẹ́ mẹ̀kúnnù ló ń bá wí mẹ̀kúnnù tí ò mọ ọwọ́ ọ̀tún tí ò mọ ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin náà máa ní ọyá àti gbé lọ sharia court a máa tí gbọ̀ngbọ̀ngbọ̀n máa nù wọn kiri olówó mélòó náà sí gbọ̀ngbọ̀n lọ ṣerú ẹ̀ ní àárín wọn tó bẹ́ẹ̀ torí pé àwọn yẹn mọ ẹ̀tọ́ wọn ní agbẹjọ́rò káàkiri tó máa bá wọn ṣe ṣùgbọ́n àwọn tí ò là tó tún ṣagbe tí wọ́n dẹ̀ kún ọ̀dọ̀ wọn àwọn náà ń gbé lọ sílé ẹjọ́ bẹ́ẹ̀ so àwọn èèyàn náà lè sọ pé mi ò lọ ṣùgbọ́n lábẹ́ òfin nàìjíríà lè sọ pé ilé ẹjọ́ tẹ́gbẹ́ mi lọ yẹn mi ò lọ síbẹ̀ common court ń fẹ́ lọ mi ò lọ ti sharia. ó dà ẹ fàmọ̀ràn síta ká máa yọ̀ǹda yín lórí ètò torí àsìkò. àmọ̀ràn mi ni pé fún àwọn èèyàn yìí àwọn supreme court àbí supreme council àbí kí náà pera wọn ẹ jọ̀ọ́ ìṣòro wa ní nàìjíríà kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ara ibi tẹ́sìn kan bá wa dé lónìí èwo láti rí yìí níbi tó ní kálukú ń sọ pé ẹ̀sìn mi ga jùlé lọ ẹ̀sìn mi ga jùlé lọ ìyẹn ọ̀dẹ̀ gbóúnjẹ sórí tébù ẹ̀sìn mi ga jùlé lọ ẹ̀sìn mi ga jùlé lọ àwọn èèyàn ń lé àwọn èèyàn kúrò nínú oko àwọn ará ẹ̀sìn yín gangan ló ń lé àwọn èèyàn kúrò nínú oko. wọ́n máa ń sọ pé kì í ṣe ara àwọn o. ṣé wọ́n sọ pé àwọn ọmọ wọn rè ṣé ìwìn ni wọ́n ni tó bá ní kì í ṣe ara wọn nígbà tí èèyàn bá dé àdúgbò wa lónìí kò sí bá ṣe nímọ̀ àjèjì èèyàn àjèjì àjèjì pé àwọn àjèjì wọlé yìí báwo la lè ṣe máa mú wọn ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mélòó nu wọn náà ti júwe pé òun rèé o tó yẹ pé àwọn tó jẹ́ olórí wọn lókè àpáta gan wọ́n ń ṣe alátìlẹ́yìn fún àwọn jàǹdùkú yìí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe alátìlẹ́yìn fún àwọn jàǹdùkú nígbà tí wàhálà Boko Haram bẹ̀rẹ̀ ní 2011 sí 2014 títí dé ọ̀dọ̀ wa ń bí gómìnà ìjẹta ní Ọ̀ṣun Arẹ́gbẹ́ṣọlá òun kan sọ fún wọn pé no wọn kì í ṣe jàgídíjàgan ẹlẹ́sìn ni wọ́n o torí ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò mọ ohun táwọn ará bí ìgbé dání wọ́n tì wọ́n lẹ́yìn báyìí ìyẹn pẹ̀lú nǹkan tí kíní ẹ̀ ṣe gbilẹ̀ tó wá pé láti gbà tí kíní ẹ̀ bẹ̀rẹ̀ ní tí wọ́n sáré irọ́ àfẹ́wà burúkú ọ̀rọ̀ ìsìnkọ́ lélẹ̀ àfẹ́ kọ́nsáré yapalẹ̀ mọ́ kíní ẹ̀ kò ní gbilẹ̀ débẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń tì wọ́n lẹ́yìn ìgbà tó wá yá apá àwọn wá kámọ́ ẹ woru Sheikh Gumi àbí kí ló ń pera Sheikh Gumi Sheikh Ahmadu Gumi ẹni tó kàwé dáadáa ìwọ nísìn ó kàwé medical doctor ni irú ẹ̀ ṣerú yẹn lè yẹ kó máa ṣe alátìlẹ́yìn lórúkọ ẹ̀sìn ló fi ń ṣe alátìlẹ́yìn fún wọn sìn lórúkọ ẹ̀sìn ẹni tó bá dẹ̀ gbé ẹ̀sìn sórí ẹ̀sìn ló máa ṣe gbẹ̀yìn ẹ̀sìn ni so tá a bá dẹ̀ ní ṣẹ̀sìn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a gbọ́dọ̀ mú ẹ̀sìn tọlọ́run ni ká ṣe ẹ̀sìn tí ò bá ti mú àlàáfíà wá kì í ṣe ẹ̀sìn tọlọ́run lọ́wọ́ sí àbí ìwà tí ò bá ti mú àlàáfíà wá kì í ṣe ẹ̀sìn tọlọ́run lọ́wọ́ sí so kọ́ mú ṣàríà sẹ́gbẹ̀ẹ́ kọ́ mú òfin mi sẹ́gbẹ̀ẹ́ ká wá wo ọmọ ènìyàn ọmọlúàbí ká fòwò síra wa ìwà tí n bá ti má sì lè fi nǹkan gún èèyàn ẹlòmíì tí n bá fi lè fi gúnra mi kò jẹ́ kí n ṣe so táwọn bá ń gbogbo wà tó ń wù yìí táwọn ní kan fún wọn lẹ̀ wọ́n dẹ̀ ń pọ́n àwọn èèyàn lójú tó ń lé àwọn èèyàn kúrò nínú oko wọ́n máa ní ẹyá ẹ máa dáwó ẹ gbọ́dọ̀ dáwó a máa gbawó lọ́wọ́ yín ṣé àdúgbò yẹn kọ́ làwọn àwọn ṣàríà àwọn klẹ́ríkì yìí àwọn àlùfáà yìí tí wọ́n sí ládùúgbò yẹn ni àbúfẹ́ láwọn ò mọ̀ wọn ni wọn ò mójútó nǹkan tó ń bá wọn jà wọn wá nǹkan tí ò kàn wọ́n lọ́rọ̀ òṣèlú ó lè kàn wọ́n mo lè sọ pé alẹ́ sọ pé tí máa ní kò kàn wọ́n pátá ó kàn wọ́n níwọ̀nba ṣùgbọ́n kì í ṣe báwọn náà máa sọ pé ilé ìjẹ́ kìrìsìtẹ́nì ọ̀rọ̀ pé INEC chairman kì í ṣe lẹ́sìn ọ̀rọ̀ pé ta ló lè ṣe ta ló lè gbé wa lọ sí ilẹ̀ ìlérí
ta ló lè ṣe tí ò ní sọ pé eléyìí ni mo tì lẹ́yìn ìyẹn ni mo tì lẹ́yìn. Nígbà tí Jega wà ń bẹ̀, nígbà tí Professor Mahmood tí à ń bẹ̀, ṣe mùsùlùmí ní gbogbo wọn, kí ló dé tán tí kìrìsìtẹ́nì ò ṣe máa pàdó pé ẹ bá yọ̀ ń kó bẹ̀ wọ́n àyẹ̀ ò pé kí ló wà ń bẹ̀ ẹnìyẹn lè ṣe wọ́n dẹ̀ filẹ̀, ṣùgbọ́n wá dórí tí ẹ wá ń ṣe ó kù díẹ̀ káàtó kí wọ́n lọ sí mẹ́dọ̀ torí pé kí ni Nàìjíríà yìí kì í ṣe tẹnìkan tí gbogbo wa lájọ ní. Ẹni tó máa gbogbo rẹ̀ tẹ̀wọ̀n lọ́rùn láti hùwà dáadáa kó fi Nàìjíríà lẹ̀ fún wa, Ọlọ́run á gbàdúrà wa. Tọ́ ẹ ṣeun Barrister Yomi Solanke fún àlàyé yín. Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin èèyàn wa kí lè ro tiyín náà ẹ já mọ́ lójú òpó ìfi-èwé-ènìyàn sí comment section. Tóbi Fásùgbà ló kọ mi. Ẹ kí àwọn èèyàn lẹ́ẹ̀kan sí ká tó máa lọ. Mo kí ẹ̀yin èèyàn wa nílé àti lóko lẹ́ẹ̀kan sí ọdún 2026 yìí lágbára Ọlọ́run ó máa sàn á síre. Àmín. Gbogbo àǹfààní tó wà ń bẹ̀ ní tàlàáfíà ní towó ní tọmọ ní ti ọrọ̀ Ọlọ́run á fi jíǹkí wa. Àmín. Ibi tó wà ń bẹ̀ dẹ̀rẹ̀ kò ní jẹ́ ìpín wa o. Àmín. Mo kí yín o, ó dìgbà kan náà. Tọ́ ẹ máa wò ó kẹ́ ẹ máa pín in fáwọn ẹlòmíì lóní bẹ̀m̀bẹ̀yẹ̀kẹ́. Àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí, ó máa ń ní í ṣe, ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn. Ó máa ń bọ́ sínú ọpọlọ lọ́hùn láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. Béèyàn bá gbọ́ orin míì, á jẹ́ orin àdúrà. Kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. Òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́. Ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà, ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. Orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. Mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. Ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀. Ẹ subscribe, ẹ like ẹ, kẹ comment, kẹ dẹ̀ share ẹ. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.